Ẹ káalẹ́ mà. Ẹ káalẹ́ sà. Orúkọ yín? Orúkọ mi ni Olúwaṣọlá. Olúwaṣọlá kí ni? Olúwaṣọlá Òjó. Jóná o, ẹ ní dààmú o. Àmọ́ orílẹ̀-èdè Nàìjíríà ẹ ṣàánú mi, ẹ gbà mí. Ohun tó wà níbẹ̀ ni pé ní ọjọ́ Sunday mo jáde inú ilé. Bí mo ṣe jáde inú ilé, àwọn àbúrò wọn wà nínú ilé. Mo wá àtijẹ àti mú wọn lọ. Mo ṣáàṣì máa dé táìmù tí mo dé, mo wá rí pé àbúrò wọn wá ní àwọn ẹ̀gbọ́n yẹn kọ́, wọ́n ní wọ́n jáde. Wọ́n ní kankan àwọn ń bọ̀. Ibo lẹ lọ? Àgbo náà lọ. Wọ́n ní àwọn ò rí wọn. Mo retí pé bóyá wọ́n jáde, wọ́n máa sáré tó dà wá sínú ilé. Mo ṣáà retí títí tó fi máa di pé kíní alẹ́ ńlẹ́ mi ò rí wọn. Mo ṣáà ti ń pe fóònù bàbá wọn torí ọ̀dọ̀ bàbá wọn mo ṣẹ̀ ti kó wọn wá. Mo kó wọn lọ sọ́dọ̀ bàbá wọn ní oṣù kẹfà. Ẹ̀yin àti bàbá wọn ò jọ gbé mọ́? Wọn ò jọ gbé, Èkìtì ni wọ́n wà. Ìgbà tí wàhálà ti ṣẹlẹ̀ tí ò sí owó lọ́wọ́ mi tí ò sí kankan, ipa kún mi torí àwọn ọmọ yẹn wà lọ́dọ̀ mi níbàdàn mi báyìí. Mo bá kó wọn lọ sọ́dọ̀ bàbá wọn lẹ́kìtì ní oṣù kẹfà. Wọ́n ṣáà lò bí oṣù méjì, mo ní tó wá oṣù keje mi àwa wò wọ́n. Ṣùgbọ́n wà tí ó oṣù keje wọn bá ti ní mò ń bọ̀ lọ́dọ̀ wọn, nǹkan yẹn á ṣàṣẹlẹ̀, mi ò ní lè wá mọ́ nínú kí n sàárẹ̀ àbí kí n má rówó. Mo á ní pé kí n dákẹ́. Ìgbà tó ṣàwá di January ọdún yìí, èmi ẹ̀ ṣáà ní pé dandan kí n tí bá ti fẹ́ lọ kí n má sọ fún ẹnikẹ́ni, kí n lọ wo àlàáfíà àwọn ọmọ yẹn. Mo ti wá dé inú ọkọ̀ tán lọ, mo wá pè bàbá wọn pé mo máa ń bọ̀ o, torí wọ́n pè mí kó tó ní around December yẹn pé ọmọ yẹn jáde nínú ilé àgbà Joy. Wọ́n ló jáde nínú ilé pé àwọn ò mọ ibi tó máa ń lọ kìnnìkan wọ́n ṣà ń ṣe torí bàbá wọn ó ti fi wálẹ̀ fọdún méje ọ̀dọ̀ àlẹ́ ẹ̀ ló jókòó sí ńbẹ̀ tó sì jókòó tì wọ́n tó jókòó tì àlẹ́. Ṣùgbọ́n tó ṣàṣẹlẹ̀ ńbẹ̀ ni wípé mo wá pé mo ní mi rí àwọn ọmọ pé bo ni àwọn ọmọ yà sí. Ó ní òun ò rí wọn, kí n máa bá wọn wá àwọn ọmọ kiri, pé kí n wá àwọn ọmọ mi rí. Mo ní ẹbí mo ṣe fi wọ́n sẹ̀ sílé, àbúrò wọn mo bá mi rí wàásù kankan, ó ṣàní kí n máa wá wọn kiri. Láti ọjọ́ Sunday mo ṣáà ti bọ́ sí gbòòrò ayé tí mo fẹ̀sẹ̀ wá àwọn ọmọ káàkiri lẹ̀ kí n fẹsẹ̀ rìn láti ọ̀rẹ́ méjì fẹ́ẹ̀ dé lájì bíbáyìí kí tó lè dé bíbáyìí. Wọ́n ṣàní pé kí n wá ní, mo dé bíbáyìí ní ọjọ́ Monday, wọ́n ní kí n wá ní Wednesday. Àtìgbà yẹn mi rí wọn, àbá wọn ò sì pè mí, ó sì lóhùn rá àwọn ọmọ yẹn dẹ̀lé lé gèdè tí ó dẹ̀ ń fẹ́ tó ń bá tàbá wọn bá dálé ni wọ́n pè mí lemọ́lemọ́. Wọ́n ní pé ó ń gbé fókùnrin. Wọ́n sì ní pé gèdè yẹn pé ọmọ yahoo ni ọmọ tí wọ́n introduce ọmọ mi sí. Ṣé fọ́tò ọmọ yín lélẹ̀? Fọ́tò ẹ̀ ní sà, àti òun àti àbúrò rẹ̀ 18 years ni àgbà Joy, 18 years ni àgbà yẹn. Àbúrò ẹ̀ yẹn picture kékeré ẹ̀ ló wà níbàyìí, ìyẹn 15 years. Joy ilẹ̀ ń wò yìí o, ó ti tó madam. Ọlọ́run ó ṣe ní rírí. Àmì o, ẹgbàá mi ò gbọ́mọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó wà wá tá a wà ní ìkànnì Facebook, Joy ni ẹ̀ ń wo fọ́tò rẹ̀ yẹn o. Àmì o. Ẹ dákun, ẹni tí ó bá wa rí ẹ sábà wa hí lápá mú. Bẹ́ẹ̀ bá sì mọ̀ pọ̀ wà lọ́dún èèyàn tẹ́ wò kọ́dọ̀ ẹni tẹ́ ń wò yìí kì í ṣe bí tẹ́ ti lè mú. Ẹ sàtà wá lólobó níkànnì Àgídìgbò. Ṣé ti gbọ́? Ọlọ́run ó jẹ́ ká rí mà. Ẹ ṣé sà, ẹ ṣé nǹkan yóò ní dààmú, ẹ ní dààmú. Ìgbà tí mo tún ní nǹkan bí àná ni àwọn ọmọ yẹn mo á tẹ̀ wọ́n nú pé tí ó lẹ́ni tó pé wá pè wọ́n ni wọ́n ní kódà pé ẹnìkan wá fún wọn ní fóònù wípé bá dádì wọn fẹ́ bá wọn sọ̀rọ̀. Àwọn tó lòun ò rí wọn yìí torí ẹni tó ń fọmọ yìí fún yahoo pé wọ́n ń gbowó lọ́wọ́ àlè ẹ̀yẹ́ rẹ̀ ń gbowó lọ́wọ́ ọmọ yìí. Ó ní kó má jẹ́ pé ọ̀dọ̀ wọn ló wà. Wọ́n ní pé ọmọ yẹn wá sọ fún mi, ọmọ yẹn bí ọmọ mẹ́jọ. Ọmọ yẹn ní kó wọ́n sọ pé dádì wọn pè wọ́n pé ẹnìkan wá pé fóònù. Ọmọ bo ni bàbá wọn? Ọmọ Èkìtì ni. Ọmọ Oǹdó ni. Ebo ni ó wà? Ó wà lẹ́kìtì, ó wà nísẹ̀ lẹ́gbẹ̀ẹ́ Kẹrẹ́ ló wà. Láyé tó bá ti kúrò ládó Ìsẹ̀ lẹ́gbẹ̀ẹ́ Kẹrẹ́ ló wà. Ó dọmọ sí mi láyà ló ti lọ, mo sì wá ká àwọn lọ́dún ẹ̀. Ọjọ́ tí mo wá ká àwọn náà ló ń bínú ní kí n má kó wọn, ṣùgbọ́n gbọ̀tọ̀ ṣáà pásọ̀ wọn dá sí wọn ní kí n má ká àwọn mi lọ, àwọn ará ilé bẹ̀ ní kí n má ká àwọn mi lọ, gbọ́dọ̀ àlè ló ń wà. Ok, ẹ mọ̀ wọ̀rí, ẹ dìde. Ẹ ṣé o. Yé kọ́kọ́rọ́ alátẹ tòun tàtẹ ni, òwú alátẹ tòun tàtẹ ni, tẹ̀tẹ̀ gbogbo abòǹde lọ́rùn ṣàlàyé oníkálukú o létí ní tiẹ̀ lára. Ẹ káalẹ́ mà. Ẹ káalẹ́ sà. Orúkọ yín? Orúkọ mi Yẹ́misí Adépọ̀jù. Ẹ sọ̀rọ̀ sókè mà. Yẹ́misí Adépọ̀jù. Ṣé kò sí? Mo wá ọmọ mi ni. Ẹ̀yin náà ń wá ọmọ yín ni? Bẹ́ẹ̀ ni sà. Kí lorúkọ ẹ̀? Dorcas Adépọ̀jù. Ó tó ọmọ ọdún mélòó?
tó 23. 23 years. ẹ báwo ló ṣe jẹ́. Ní àárọ̀ àná ó dágbére fún wa pé òun lọ ṣọ́ọ̀pù so àwọn ò dẹ̀ mọ̀ anything so wá tó táìmù tó yẹ kó dé àárí so àwa pe nọ́mbà rẹ̀ fóònù yẹn ríngì kò píkì ẹ̀ so bí ẹ̀gbọ́n ẹ̀ kan ṣe wá bá mi ní ṣọ́ọ̀pù nìyẹn pé Dorcas pé ó ti kó àwọn ẹrù kúrò nílé wa ti àbàtà rẹ̀ mo ní kí ló dé kí ló ṣẹlẹ̀ ó ní òun náà dààmú ó lóun náà mọ̀ so ojú ẹsẹ̀ náà la dẹ̀ ti ń try nọ́mbà rẹ̀ tá a pè tí kò píkì kọ́. níbo lẹ ń gbé. Olódó. Olódó lẹ ń gbé. Bẹ́ẹ̀ni. ṣé fọ́tò rẹ̀ ní. Bẹ́ẹ̀ni. Dorcas àbí. Bẹ́ẹ̀ni. ilé ìsákò ńlẹ̀ fún yín ni o tó fi páàkì ẹrù. ẹ dákun ẹ̀yin tẹ́ ń wò wá ní Facebook Dorcas lẹ ń wò yìí o ẹ dákun tẹ́ ẹ bá ti bá wa rí ẹ̀yin tẹ́ ń wò wá ní Facebook Dorcas lẹ ń wò yìí o tẹ́ ẹ bá wa rí tẹ́ ẹ bá rí pẹ̀lú ọkùnrin abẹ́ rí ọ wọlé kan ọmọ tí ń wá ní tí ń sọ́kàn ní àgídìgbò rèé ẹ sàtàwá lólobó ẹja gbọ́ ṣe ẹ ti gbọ́ tẹ́ ẹ bá sì láǹfààní àti lè mú àtòun àtọkùnrin tó bá wà lọ́dọ̀ ẹ̀ kẹ́ mọ̀ kó wọn bọ̀ wá ságídìgbò ẹ dìde mà. ẹ ṣé o. ẹgbọ́n ta ló mọ̀nà o ta ló mọ̀nà kí lóbìnrin fẹ́. bó ṣe jẹ́ o. ògòfò kọ́rẹ́. kábíyèsí. ògòfò kọ́rẹ́. ògòfò orúkọ Olúwa. kábíyèsí. Olódùmarè. Subhanallah. Mene alimizane wali amudo lillahi mene alimizane la ilaha illallah mene alimizane Allahu akbar mene alimizane. kábíyèsí o. Olódùmarè. ṣe rí àwọn fáǹsì wa àtọkùnrin. ṣe rí àwọn èèyàn wa ń bẹ̀ níbí. ṣe ẹ dákun òkè àkàrà bẹ́ẹ̀dì ọkọ̀ olóyún ni tọ́lá mi ò mọ rí títí gbogbo yín wà àkàrà ìlónìí kí ló ṣẹlẹ̀ gangan. tòun ta owó alátẹ. ṣe rí àwọn fáǹsì wa tọ̀tẹ̀. ẹ wo ọlọ́run ògúnrè ọ̀rọ̀ yìí ti sùn mí. oníkálukú lọ́tì ní tiẹ̀ lára. ọlọ́run mọ̀jà súra wa o ọlọ́run mọ̀jà súra wa wọn àti kò súnmọ́ mi ní. Ọlọ́run mọ̀jà súra wa. agbóhùn àsìkò sálátọ̀ sí. Ọlọ́run mọ̀jà súra wa. agogo àsìkò sónígbàgbọ́. Ọlọ́run mọ̀jà súra wa. àbòǹdè lọ́rùn ṣàlàyé òní. ìyanu ẹ̀ sí òsì nǹkan lẹ̀ ń rújú pọ́tọ́ bígbà tẹ̀yẹ̀ ń rọ bíi ẹ̀yin ò lè ṣáájú mi dé ṣébi mo lọ ṣáájọ wà ń bẹ̀ ni. àjọṣe ń bẹ̀ náà mo sì wà ń bẹ̀. obìnrin fẹ́ tẹ̀ lọ́rùn ọkùnrin ò lè fún. àti wọ́n gbé pọ̀ báwo lẹ̀ ṣe mọ̀ta lè ṣe. ìdí tí ẹ fi rí mi látìgbà tètò ti bẹ̀rẹ̀ ọkùnrin. ó ní pé stúdíò méjèèjì àti Kúnlé Hamzat studio àti ẹlẹ́ẹ̀kejì gbogbo ẹ̀ là ń lò ó pọ̀ lónìí fún kọ́kọ́rọ́ alátẹ. fáfojú di ìwọ obìnrin dẹ̀ nìyẹn. àti wọ́n jọ gbé pọ̀ báwo lẹ̀ ṣe mọ̀ta lè ṣe. ìgbà tá a bá sì parí tí mò ń ṣe ẹ̀ kúkú rí ìyá kan tó wá ń jò ó ní tó ní ọmọ òun níjọ́ Jímọ̀ mọ̀nà kìlọ̀. ọmọ òun àti àfẹ́sọ́nà boyfriend ọmọ òun wọ́n na òun téyìn òun yọ dànù. mọ̀ta lè ṣe kò ṣe má. tí wọ́n bí ọmọ mẹ́fà tí kankan ò sì rí tìyá yìí rò ẹ rí ọmọ mẹ́fẹ̀ẹ̀fà tí wọ́n bí tí wọ́n sì dọ̀tá àyá yìí. bá kọ́kọ́ sílẹ̀. ìyá níwẹ̀ síbẹ̀ wà ń bì í. wà ń bẹ̀ tí ń nà kán lápá. tẹ́tún ní bẹ́ẹ̀ ni mo pò mí. tẹ́tún ní gbogbo àyà wọn báyìí lọ bí ó sì. àwọn ọmọ wọn ni wọ́n wá. ọkùnrin ṣe gan. bóbìnrin bá kọ́kọ́ sílẹ̀ o. wọ́n wá ní lẹ́ẹ̀kan ni mo. ọjọ́ tí igi ọ̀rọ̀ bá fojú kun ojú lẹ́wà ojú bàjẹ́. mo pò mí nira gbogbo ló ń gbà lọ bí ó sì tọmọ níbẹ̀ kí mo fẹ́ fọkùnrin ṣe gan. bọ́kùnrin bá kàyà sílẹ̀ o. àwọn àtìyá yìí ò lè fojú kanra àwọn mọ́.
pàápàá jùlọ nírú àkókò yìí. fẹ́ fún mi lọ́rùn pa mo kàn ṣòro tó fẹ́ ga jẹ̀mí mi lọ. wọ́n ní ègún kan bẹ tí ò ní já àwọn fojú kàn yá àwọn mọ́ láéláé. bákùnrin bá tí ìyá àwọn bá kú ká sí bí wọn ò bá lè sí nítorí ìwà rẹ̀ àbí torí pé èèyàn kan kú kí wọ́n sí torí òórùn. mo kàn ṣòro tó só le tó báyìí wọ́n ló le tó bẹ́ẹ̀. bí ó sì tán. tẹ́ ẹ bá wá fẹ́ káwọn sọ tàwọn o lórí tí ìyá ìsọ o àwọn mi dáadáa. àfi kí ó jẹ́ pé àwọn ò rí bì kan ṣùgbọ́n mo fẹ́. táwọn ò ti bá wa sọ̀rọ̀ tá a kà sílẹ̀ kọ́ ni ó fi. tí kì í ṣe pé ìyá yẹn ó wà ń bẹ̀ tí kì í ṣe pé àwọn ò fojú rí ìyá yẹn ó fi ṣùgbọ́n mi sí. àwọn ò gbọ́dọ̀ fojú rí i mọ́. ó lè tún ju tèmi gan. ṣùgbọ́n bàbá lè tọ́jú ìyá àwọn síbì kan tí ìyá àwọn ọmọ gbọ́n táwọn ń sọ tí ó fetí gbọ́ táwọn náà ọmọ gbọ́ tiẹ̀ ṣùgbọ́n táwọn ò ní ríra àwọn kò sí wàhálà ń bẹ̀ ṣùgbọ́n káwọn wá fojú kan pé ìyá yìí rèé mo fẹ́ lómìíràn ó lè tún ju tèmi gan. àwọn tún fọkọ̀ ayé àwọn sí rìfáàsì tó lágbára nù. kí ló understanding. fún di eléyìí torí pé òjé lóbìnrin jẹ́ fálágbẹ̀. John Kasali ò sì bẹ̀rù Ọlọ́run ṣé bí mo ṣe máa ń kan parè tí mo ṣe máa ń kan rè ṣé èmi rèé ní tí mo bá ṣe fún ọ sọ ìwọ àti MJ àbí kí ló pe ra yín tẹ́ ẹ rí i pé kínní nǹkan pa tí mò ń sọ níbi orí ìyá níwẹ̀ tẹ́ ẹ mọ́ bínú. ẹ wọ rẹ orin ló lọ bọ sí. sáàmà. amúnibú ni lórí bí aago gbàgbọ́. ìyá níwẹ̀ aago ńlá nu o. aago wọn ò ṣe yún ọmọ aago gbàgbọ́ oníwàràwàrà. ok lórí ẹ̀rí bí àbí. ok. kọ́kọ́rọ́ láàtẹ̀ tòun tàtẹ́ ni. ẹ rí pé kínní ṣe é ṣe ẹ rí bó ṣe é ṣe àwọn èèyàn sì ń sọ pé nẹ́tíwọ́ọ̀kì ẹ sì dákẹ́ bíi pé nǹkan kan ò ṣẹlẹ̀. ìlọrun ṣàlàyé oníkálukú o létí ní tiẹ̀ lára kọ́kọ́rọ́ alátẹ̀ tòun tàtẹ́ ni owó alátẹ̀. so ibẹ̀ yẹn lèmi wà láti aago 8:30. àbòǹdè lọ́rùn ṣàlàyé oní. ẹ̀mí ìbínú. màmá òun wà ráǹdì àbí. lára ọ̀rọ̀ pọ̀ o ilẹ̀ kún gan ni o ìmọ̀ bá ṣe lálẹ́ yìí o yóò mọ̀ sí àràǹdì torí màmá gbọ́dọ̀ wà ń bì yìí táàjọ wo ohun tí wọ́n sọ tí àjọ yanjú ẹ̀ màmá wà ráǹdì àbí ok tá a bá wá lè mú wá lálẹ́ yìí mọ́ra wọn ó sì wù mí kó wá lálẹ́ yìí o aago 10 ti fẹ́ lù. ẹ káalẹ́ sà. ẹ káalẹ́. orúkọ yín. Àdìó Olúmídé. Mr. Àdìó Olúmídé a rí yín lórí ètò kọ́kọ́rọ́ alátẹ̀sí òsì nǹkan. kó má bàa sí mo ṣe wá. ó ti ẹ̀dá tí ó gbogbo ọmọ Nàìjíríà kó má bàa sí mo ṣe wá o. ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ o. kí ló ṣẹlẹ̀. Apostle Adébáyọ̀ Olúṣẹ́gun òun ló gba aya lọ́wọ́ mi ìyàwó mi ti abroad bọ̀ kò jẹ́ kó dé sọ́dọ̀ mi o so ọmọ náà tó ti wà lọ́dọ̀ rẹ̀ ọmọ ọdún 15 ó lòun ní o ìmọ̀ tí mo fẹ́ ṣe o láti bí oṣù mẹ́ta. ṣé wọ́n ti pe apostle because bẹ́ẹ̀ ṣe dákọ̀ wọn láì tí ì pè wọ́n kò ní í dáa tó ṣé wọ́n ti pe apostle. n tẹ́ ẹ sọ yẹn bó ṣe rí lọ́dọ̀ tí ilẹ̀ sọ yẹn àbí tèmi tó ṣẹlẹ̀ lẹ́sọ̀hún ṣùgbọ́n àwa ò ní gbà kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àní gbà kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó dìgbà tí apostle bá sọ tí apostle kí lè pè wọ́n. Adébáyọ̀ Olúṣẹ́gun. mọ́gàjì gan tiẹ̀ fẹ́ gbẹnu apostle sọ̀rọ̀ gan pé kò rí bẹ́ẹ̀ ó yá. lọ́tì ní tiẹ̀ lára. agbọ́dọ̀ ta ló mọ̀nà o ta ló mọ̀nà kí lóbìnrin fẹ́ obìnrin fẹ́ tẹ̀ lọ́rùn ọkùnrin ò lè fún. àti wájà gbé pọ̀ báwo lẹ̀ ṣe pọ̀ ta lè ṣe kò ṣe má ní fóbìnrin tẹ̀ lọ́kùnrin. àtúgbọ́nà ta ló mọ̀nà ẹ̀gbọ́nà ta ló. mọ́gàjì ẹ ṣeun. apostle Olúfẹ́mi àbí kí ni kan. Olúṣẹ́gun Adébáyọ̀. apostle Olúṣẹ́gun Adébáyọ̀. pastor ló wà ní charge case yẹn ṣùgbọ́n ó ti narrate gbogbo story yẹn. pé kò rí bẹ́ẹ̀ bó ṣe sọ. okay. ni pé ìyàwó wọn bímọ 4 fún wọn. 5 ni ok ó wá travel ìgbà tí ìyàwó wọn travel níbi travel tó lọ yẹn náà ni. orílẹ̀-èdè wo ló lọ. Iraq ló lọ. Iraq ok. travelling yẹn lòun àti ẹni tí wọ́n sọ yìí wọ́n jọ pàdé. ẹ fẹ́ gbé dọ́kúmẹ́ǹtì jáde. nínú ọkọ tó lọ àṣẹ wedding. ẹ má rí kíní yẹn ń dún púpọ̀ ni. ẹ má ṣe ìyá ìyàwó gan ló wá síbí báyìí ìgbà tí ìyàwó dé
nítorí wọ́n sọ ni pé ìyàwó ní yàtọ̀ ìyàwó náà wá apostle yìí náà wá bí tí pastor rí wọn nítorí wọ́n ṣẹlẹ̀ ni pé ìyàwó sọ pé òun sọ fún ọkọ òun gbà táwọn fẹ́ fẹ́ra pé oyún ti dúró sóhun la o ìyẹn ọmọ àkọ́kọ́ yẹn oyún ti dúró sóhun la o ọmọ 15 years ọmọ 15 years yẹn wípé gbà tó wá travel wọ́n ti wá bímọ 5 gbà tó wá travel tóun àti apostle yẹn padà reconnect padà ó wá sọ pé ọmọ rẹ ó wà ní ọ̀dọ̀ mi o wọ́n jọ sọ̀rọ̀ pé apostle náà rántí pé àwọn jọ wà fine kó tó lọ lọ́kọ ọbọ wa ni ọmọ yẹn kọ́ olówó o bó ṣe wá dé padà sí nàìjíríà padà ọ̀dọ̀ ọkọ ẹ̀ ló ti travel gbà tó dé padà sí nàìjíríà kò wá sọ́dọ̀ ọkọ mọ́ ó kàn lọ mú ọmọ 15 years níbi tó wà ó kàn lọ́dọ̀ ọkọ ó kàn wá ó lọ fà fún apostle ní pé ọmọ rẹ ni ọkùnrin wa ní bí wọ́n ṣe sọ pé bóun ni ó ṣe wá mọ́mọ́ kúrò lọ́dọ̀ mi báwọn gbogbo tó sọ pé tí àwọn sọ pé òun sọ fún ọkọ ní kò sọ ohun tó jọba òun ok pastor wọn wá pastor wa ní òun wá bá wọn sọ kò sí wàhálà tó bá pẹ́ ilẹ̀ lọ́mọ kò sí ẹja ṣe DNA test tẹ́ bá ṣe DNA test yóò sọ ẹni tó lọ́mọ wọn ní apostle dey agree wípé tó bá di ìparí oṣù yìí àwọn máa kówó táwọn fi máa ṣe DNA test wa wọ́n dẹ̀ jọ sílẹ̀ bọ́ wá àdìpá tó máa di bóyá ọjọ́ kejì àbọ̀ ọjọ́ kẹta ó ṣáà ní wọ́n invite ọkùnrin yìí pé ní bí ayagan kù ṣá pé ó lọ fẹjọ́ sùn ní ayagan kù pastor wa ní òkè kò síbẹ̀ kí wọ́n lọ. ká ló lọ fẹjọ́ sùn. ìyẹn apostle náà pé wọ́n ní wọ́n ti ń threaten apostle àwọn ti ń threaten life apostle. apostle lọ report pé threaten life òun. àwa ní òkè kò sí problem kí àwọn ó lọ ọlọ́pàá invite wọn kò ní kankan sí ṣùgbọ́n ẹ̀rù àwọn epo fẹ́ yan àwọn jẹ ni ó lè yan yín jẹ obìnrin tó jẹ́ sọ pé apostle ló lọ ọmọ náà òun mọ tí orí tí ẹ padà ṣe nìyẹn kò sí bí apostle wa gba ọmọ lọ́wọ́ yìí àbó gba mi wá tí wàá lọ yàgàn kú ẹ lọ a lè tẹ̀lé yín lọ àwa gan lè tẹ̀lé yín lọ ṣe rí ọlọ́pàá ti yàtọ̀ gan. I want to say this today. Àwọn ọlọ́pàá báyìí o ìmọ̀ àti ẹ̀yìn kọ sí wọn o ọmọlúàbí ni wọ́n báyìí. Tẹ́ ẹ bá débẹ̀ ẹni tó bá ti kọ́kọ́ lọ rìpọ́ọ̀tì fún tọlọ́pàá ni o ní ọlọ́pàá mọ̀ ṣe o rí bẹ́ẹ̀ because majority àwọn ọlọ́pàá ìgan bóyá tó jẹ́ kíkẹ́ yàtọ̀ gan nìyẹn pé ọ̀pọ̀lọpọ̀ nù wọn gan ló jẹ́ pé lọ́ọ̀yà ni wọ́n àwọn náà ti kàwé wọ́n ní certificate gidi lọ́wọ́ wọ́n ti àwọn èèyàn gidi wọ́n bá ṣe àwa gan ti lọ́dọ̀ ọlọ́pàá tó pọ̀ gan mi lè imagine kọ́lọ́pàá ọ̀gá ọlọ́pàá ọmọ embrace mi níta gbangba kó mọ jo ọlọ́pàá tí wọ́n fi bì kan pé kọ́mọ̀dé yọ̀ kọjá kó rí mi lọ́ọ̀kan kó ní Oríyọmí kó sáré mọ́ kí mi káà yòókù ẹ̀ níta ní kó Oríyọmí ní ẹjọ́ kọjá ṣé ọlọ́pàá àgbà kan nu ọlọ́pàá nísìnyí they will listen wọ́n listen whatever tí wọ́n bá sọ wọ́n á tẹ́tí mo ti rán tó lọ rìpọ́ọ̀tì yẹn ń tọ́ ọlọ́pàá tó ẹ pẹ́ nìyẹn wọ́n ti mọ̀lé. bẹ́ẹ̀ bí ọdún ọmọ mi kan wà mí lánàá bí ọdún ó wá ń pè pé ó yẹ ò pé ní ìwọ ló lọ rìpọ́ọ̀tì yẹn wọ́n ti mọ̀lé mo ní òun ló ṣe tí ọ̀dà ó wá ní kó wọ́n ṣe first attack kó wọ́n sáré lọ́dọ̀ ọlọ́pàá wá gbẹ́jọ́ ẹni bí ní ọ̀nà ẹ̀ fi tì mọ́lé so ẹ fọkàn yín balẹ̀ actually bá a ṣe dárúkọ apostle lálẹ́ mi like torí pé irú àwọn èèyàn tá a máa dárúkọ kì í ṣe irú apostle yẹn ẹni tí a pè tí ò dáhùn ẹni tó ní kíni á ṣe ẹni tó ní kíni tí ẹni tó yàn jẹ́ ó ṣe kẹ́ni tó yàn jẹ́ go to hell àwọn la máa ń dárúkọ ẹni tá a bá ti pè lórí ọ̀rọ̀ tó bá ti yọjú tá a bá ti jọ ń discuss tá a jọ ń ṣe bí ó ṣe dáa kò ní wise ká tún máa dárúkọ ẹ̀ kí ni a dárúkọ ẹ̀ fún gbogbo ìgbésẹ̀ tó ń gbé pé òun ọ̀yanjú ẹ̀ àjọ tó àjọ ṣe gbogbo ẹ̀ yẹn ṣe bí kò mọ̀ bá dígbà ń dárúkọ ẹ̀ báyìí náà ni so kí wọ́n láǹfààní pọ̀ wá bá wa àtúnpadà dárúkọ ẹ̀ so I don't appreciate that honestly I don't appreciate that apostle ọgbàyàwó yín ìyàwó yín sọ pé kẹ́ ẹ tó fẹ́ òun èlò ń ti wà pẹ̀lú apostle ó wá sọ fún yín tẹ́lẹ̀ o kò sọ fún yín tẹ́lẹ̀ o inú mi dẹ̀dùn pé kì í ṣe ọmọ kejì àbọ̀mọ kẹta inú ó pè ní ọmọ apostle tábà sọ wípé nígbà tó délé yín tán
ná padà lọ fẹ́ apostle àbí apostle ń bá ìyàwó oníyàwó lájọṣepọ̀ ṣe ti ń gẹ̀tẹ̀ bẹ́ẹ̀ yẹn o so tó bá jẹ́ pé irọ́ níyàwó yín wá pa all this a lè iron it out a lè dọ́gbọ́n sọ a lè yanjú ẹ̀ kí DNA ò gbé jáde pé ọmọ ẹni ni ọmọ ẹni kọ́ o but ìyàwó yín ò ṣe dáadáa àbí ìyàwó yín ò ṣe dáadáa because bí ìyàwó yín ṣe travel yẹn tó yẹ pé ọmọ apostle gan ló wà lọ́dọ̀ ẹ̀ tó bá dé yóò wá jókòó pẹ̀lú yín yóò dé sílé ẹ wàá jọ sọ̀rọ̀ nǹkan báyìí ọ̀rọ̀ tí mo sọ fún wọn jọ báyìí by accident mo mọ̀ pàdé ọkùnrin tí mo ló ní ọmọ yẹn ó dẹ̀ ń threaten mi o ó fi pé ká lọ mọ́mọ́ rẹ̀ fún ká gbájúmọ́ àwọn tiwa bíjà ọba ṣẹlẹ̀ ńbẹ̀ kó ṣẹlẹ̀ bọ́rọ̀ bó bá mọ̀ pé yóò dìjà tẹ́lẹ̀ ṣe ń léṣe tó ń bá sọ kọ́ mọ̀ sọ fún yín direct kọ́ sọ fún àwọn tó yẹ pé onítìjú yín tẹ́ mọ́ gbọ́rọ̀ sí lẹ́nu kì í ṣe pé yóò kàn wálé yóò dẹ̀ mọ́ mọ́ àbí ìyá níwẹ̀ tí ń bá sọ mi mọ́ he mi o torí bí ẹ bá wa délé o kéde pé yóò kàn wálé obìnrin kọ́ ni. ẹ̀yin kẹ́kẹ́rẹ́ kò lọ́gbọ́n. ok yóò kàn wálé yóò kàn mọ́ ọmọ lọ kò tún wá ní padà wá sí ilé ọ̀dọ̀ tí yín mọ́. olóòtú kò sọ bẹ́ẹ̀ fún mi rí. ẹ ti tọ́ ọmọ lóko láti 15 years ẹ tó ti tọ́jú ọmọ bọ̀ láti 15 years ọmọ tí ẹ ti fi ń èèyàn pọ̀ láti 15 years. kábóbìnrin tó ti lóyún sùn rárá àwẹ̀ ṣe. yorùbá ò nífẹ̀ẹ́ sí kì í ṣe yorùbá nìkan ẹ̀sìn wa gan takò ìjọmọnìyàn pé common sense ó takò ṣùgbọ́n àbí tí mo lọ gan nu ṣùgbọ́n tó bá ti wà lára obìnrin tí ò sọ fún èèyàn kọ́. òun náà lè mọ́mọ́. òun náà lè mọ́mọ́. ìyàwó náà lè mọ́mọ́. ọmọ nǹkan tó pè lọ pé kì í sọmọ yín ọmọ tí ì mọ̀ sọmọ yín ná. yes now you cannot agree with that. òun gẹ́gẹ́ ló pé kì í sọmọ yín kó dẹ̀ jọ ọmọ yín. kódà ó lè mọ̀ jọ yín rárá kọjọ ọmọ yín àwa ti ṣe DNA test kan náà wá bá wa pé ọmọ yìí ó nìkan ẹni ẹ ò sì rọmọ bí ó ń wọ́ ọmọ ó bá ní wọ́n lọ́mọ òun kẹ́ wà níbì kan nígbà tí mo rí ọmọ òun àfi bí ìgè méjì rẹ̀ ó ti jọ́jù wọ́n ní bàbá olówó kan ló gbé sọ́dọ̀ o lọ́gbọ̀mọ òun o a ṣe DNA test o nígbà DNA test jáde bàbá olówó tí wọ́n lọ́gbọ̀mọ rẹ̀ 99.9 lé lọ́mọ fi jẹ́ ti bàbá olówó 000 lọ́pọ̀ jù nínú ẹni tó mọ́jọ tó lọ́mọ jọ òun pé nìkan so you see the only way lórílẹ̀‐èdè nàìjíríà lónìí àti jákèjádò àgbáyé ojú òdúdú mọ́ pé ọmọjọ lágbájá ló fi lè jọmọ rẹ̀ àbí ẹnìkan àjọ lájọṣepọ̀ ńgbà kan báyìí ló fi lè jọmọ rẹ̀ rárá o the only true way láti test the paternity ọmọ is through DNA test so ẹ fọkànbalẹ̀ ẹ relax ṣe ọlọ́pàá tó pè yín ẹ wọlé ẹ jáde ni àwọn ọlọ́pàá obìnrin léèrè pé kí ló dé tó ń threaten lágbájá mi threaten ẹ ọ̀rọ̀ báyìí ló ṣẹlẹ̀ náà sì sọ wọ́n sì sọ pé àwọn ò ṣe DNA test ìyàwó mi bó ṣe lọ ni ọlọ́pàá gan wò pé irú obìnrin wo leléyìn ó ṣe láì ṣe báyìí ṣé ẹ ti gẹ́tẹ̀ ẹ wọlé ẹ jáde ni ẹ má bẹ̀rù kò sẹ́ni tí ó yàn yín jẹ. torí àwọn ọmọ yẹn ni wọ́n tún ní pé bóyá wọ́n tì mọ́ gbàgà kò sẹ́ni tí ó bá mi tọ́jú. kò sẹ́ni tí ó tì mọ́ gbàgà tẹ́ ẹ bá ti ń lọ bẹ́ẹ̀ ṣe wá bí yẹn ẹ bá ti bẹ̀rù pé wọ́n fẹ́ yàn yín jẹ no á tẹ̀lé yín lọ láti bí àwa náà tẹ̀lé yín lọ àwa náà dẹ̀ sọ role tá a play bọ̀kálẹ̀ ti sọ yẹn fẹ́mi ni èmi ò bá ti gbé yín sáfẹ́fẹ́ rárá because àwa àtàwọn ọlọ́pàá àjọ ń ṣiṣẹ́ pọ̀ báyìí ni báwa náà mú yàn kan ọlọ́pàá láfi ránṣẹ́ sí ṣe ẹ̀ ti gẹ́tẹ̀ ọlọ́pàá náà sì ń fẹ́ yàn ránṣẹ́ sí wa tọrọ tàwọn náà yanjú bí we are now working together so ẹ fọkàn balẹ̀. Alhaji ọ̀rọ̀ wa ti wà ní bíbá tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pọ́n tún wá lọ mú tìtọ́lọ́pàá yẹn wá. ẹ gẹ́gẹ́ tí mo sọ kò sí tó burú nù pé ẹ ṣe wá bì ṣe ti gẹ́tẹ̀ but the level of cooperation apostle yẹn àti bọ́rọ̀ yẹn ṣe yanjú lọ ìgbà tí kò lè gbé sáré fẹ́ rárá mọ́ tàbí tẹ́ ẹ bá sọ ká má dárúkọ ẹ̀ ká dẹ̀ yanjú ẹ̀ ká lọ police station kọ́ ọlọ́pàá báyìí ntọ́sẹ̀lẹ̀ ní ẹ̀kọ́ òní wọ́n yẹ̀ ẹ máa lọ ẹ má jà mọ́ kò sí wàhálà ẹ já dúró de DNA test ẹ ti gẹ́tẹ̀ so ẹ fọkànbalẹ̀ ọjọ́ wo lọ́lọ́pàá ní kẹ́ wá. a máa lọ ní Friday. ọjọ́ Friday ẹgbàá bí wá ṣé ìyá gan kú ni. bẹ́ẹ̀ ń gba àwọn tó wà ń bẹ̀
ẹ̀gbọ́n wa ọ̀rẹ́ wa làwọn tó wà ń bẹ̀ so kò sí wàhálà ẹ fọkàn yín balẹ̀ kò sí pírọ́blẹ́mù kankan pẹ̀lú ọlọ́pàá kò sí pírọ́blẹ́mù kankan ẹ ti gbọ́ ẹ rà sà. ṣàlàyé oníkálukú o lẹ́tì ní. ọdún mẹ́rin àkọ́kọ́ ètò ìṣèjọba gómìnà Ṣèyí Mákindé yúgbáyúgbáyúgbáyúgbá fún gbogbo àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ tó lórí tẹlẹmù nípínlẹ̀ Ọ̀yọ́ ló jẹ́ túyáyá jáde wípé kí Ṣèyí Mákindé tún ṣe ẹ̀kejì ìjẹ́ olóòótọ́ àtẹ̀yìnjú